Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world nípa ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí ayélujára pẹ̀lú bàbá Ijesa àti princess bí Biola Adebayo bó ṣe interview bàbá Ijesa nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn. Àwa rí i pé Lizzy Anjorin náà jáde síta, ọ̀rọ̀ yẹn sátàbá Iyabo gbogbo ẹ̀ mọ́ra wọn. Àwa rí i pé ọ̀kan lára àwọn eléré orí ìtàgé tí gbogbo yẹn mọ̀ sí Portable, ó jáde síta, ó dẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó sọ yẹn ó kìlọ̀ fún Lizzy Anjorin, ó dẹ̀ sọ fún wípé kó mọ̀ wọ́n ara ẹ̀ ní industry, pé gulegule ẹ̀ ó ti ń pọ̀ jù, pé kó máa fi ara balẹ̀, ó fi ara balẹ̀ gidi gan. Gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ síta yẹn pé ó ti ń pọ̀ jù, pé after tí wọ́n yọ fídíò pé ṣé òun nìkan ni, and then ẹni tó ṣe fídíò náà ó ti apologize pé òun ò ní ṣerú ẹ̀ mọ́. So gbogbo àwọn ọ̀rọ̀ tó wá ń sọ yẹn làwa fi ní kí a mú síta, ká gbé wá sí orí ìkànnì tiwa náà kó lè jẹ́ àǹfààní fún ẹ̀yin tẹ́jẹ́ fi wá sí wa, kẹ́ ẹ lè gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀, gbogbo bí ó ṣe lọ, gbogbo bọ́rọ̀ yẹn ṣe wáyé náà ni a tún ní ká mú wá fún ẹ̀yin fi wá sí wa. So ẹ bá wa farabalẹ̀, kẹ́ bá wa farabalẹ̀ wo fídíò, kẹ́ ẹ fi etí gbogbo nǹkan tó ṣẹlẹ̀, bí ọ̀rọ̀ ṣe wáyé láàrin Portable, Iyabo àti Lizzy Anjorin. So ẹ ṣé gan ni. Sọ fáwọn ajá ẹ kan máa wá kọ bad comment sábẹ́ post ni mi ò rán ìgúnjà anybody ni ò rán iṣẹ́. Ìtẹ́ bá wá kọ yẹn ṣọ́lọ́run ló kọ ni, àbí òṣì tẹ́ bá ti wá sọ yẹn ṣọ́lọ́run ló sọ ni. Kó wá ní wèrè Lizzy jọ tó bá fẹ́ dẹ́rù bá èèyàn, ṣé mi ló yẹ kó dẹ́rù bá èmi tí mo ti lé ẹ kó lòdìdí èmi tí mo ti tó rí pé ńgbà tí mo lọ yọgi tó yá, èmi yẹn ló máa fi tayín náà láì àbútí ẹ fẹ́ ta. Wàá bọ́ sórí online dáìdá kẹyìn dá mi dáìdá ẹ̀yìn tó yín ó mà gọ̀ ọ́, orí ẹ̀ máa dàrú kẹ́. Gbogbo àwọn àgbààgbà eléré tó fi ń ta yín lágbájá rẹ́pìsì ní Cameroon, rẹ́pìsì ní ìgbòho, rẹ́pìsì ní àbáyọ̀yà èyí ó dín tí nìkan ó wọ wèrè ni. Kí ló tó fi jẹ́ pé bí sáìdì tí wọ́n máa ń wà nìyẹn náà? Ṣé ìgbà tó fẹ́ hàn àmọ́ kó fẹ́ hàn nítorí kó lè padà wá ṣe lòdì sí wa ni? So tá a bá wá mọ̀ pé ìhàn tó fẹ́ hàn o kó lè hàn kó lè ṣe lòdì sí wa lójú fẹ́ hàn, ṣé everybody ní dá ẹnu ní àbúrí ẹ̀ dàrú ni? mo ní lórí ẹ̀ dàrú ni? tó mọ tó ń ṣe ni? wàá bọ́ sọ́n láyìn wá ń ṣe pé wèrè ó wọ́ wèrè ni? orí ẹ̀ dàrú ni? mi ò kì í ṣe senior ẹ, ọ̀gá ẹ ni mo ṣe, ọ̀gá ẹ, ọ̀gá tán. Orí ẹ dàrú, wá bọ́ sọ́n láyìn wá ń sọ pé àyíjà bẹ̀rẹ̀ àyíjà kò ní dà fún mi, àyíjà ẹ ní sóríire. Ó máa wọ wèrè, ó já wèrè gan Lizzy, ó já wèrè gidi gan. Iyabo Òjó tó ń bá tákù òun ló ti ṣe sinimá millions of naira yẹn. Ìwọ náà ṣe kan kó fi bá tákù, ó yá ṣe kan kó fi bá tákù. Òpònú ayérada aláìní làákàyè. Ṣé okay àwọn èèyàn tó ń wo live ẹ̀ wọ́n fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni, wọ́n ti rí ẹ bí wèrè náà. Àìmọye ẹni tó ń sọ fún wa pé Lizzy yẹn ṣẹ́ ni lọ tọ́jú ẹ̀. Wá bọ́ sọ́n láyìn wá ń dárúkọ tèmi ń sọ kátikàti ń sọ jágbàjàgbà, ó wọ́ wèrè ni. Kí ló fà àrífín, kí ló fà wèrè? Wàláì tàláì Lizzy, mo pẹ̀lú ẹni tí ò gbọ́dọ̀ gbé ẹ ṣépè tó ní bọ́m̀bẹ̀. Mo pẹ̀lú ẹni tí ò gbọ́dọ̀ gbé ẹ ṣépè. Ìwọ á sì gbé olúgbòhùn tó máa ń gbé dání wà ló gbé mi ṣépè kò sì ní iṣẹ́. Èmi ò sì gbọ́dọ̀ gbé ẹ ṣépè. Mo pẹ̀lú ẹni tó gbé ìkòkò dé ìmọ́lẹ̀ tó fi dẹbọra. Wá bọ́ sọ́n láyìn ó bẹ̀rẹ̀ sí sọ kátikàti, ó bẹ̀rẹ̀ sí sọ jágbàjàgbà. This is a warning, big warning to you. Kí ló forí burúkú, kí ló fa wèrè? Orí ẹ̀ dàrú ni? Àìmọye yóò wọ̀ jẹ́ ọmọ téèyàn kan wò pé ọmọ mi ni, everybody fi ẹ́ lẹ̀, wọ́n wò ẹ̀ láwòsàn kún, òun wọ́rẹ́ láwòrẹ́ rìn. Orí ẹ̀ dàrú ni, wọ́ wèrè ni? Kí ló ṣe ẹ́? Àwọn abọ́sọ̀ line a máa ṣe bí olórí burúkú, a máa ṣe bí wèrè. Life ti ẹni yẹn, òun cash fund, òun cash cruise, òun ṣe òun mọ̀, kì í ṣe kó máa fi àwọn. Lizzy, mo pẹ̀lú ẹni tó ó gọ̀ ọ́.
lè sọ pé o bá mi ń wájú mọ́ bó o bá sọ bẹ́ẹ̀ Ọlọ́run ti mọ̀ pé o ti ní mẹ́ńtà o dẹ̀ lè sọ wípé mi ò pẹ̀lú ọ̀gá tó ń wojú ẹ̀ níjọ́sí nígbà tó ń lé bí èkó ṣe máa hàn bẹ́ẹ̀ bá ti wá lọ tojúbọ ní tí ò yẹ kẹ́ ẹ tojúbọ tẹ́ bá ti wá lọ wá kú wa kí ló wá kàn mí ó bá máa gbájà ó bá máa gbé Lẹ́kí ó bá máa gbé Banana Island ìyẹn ò kàn mí mo wà òkè nínú yàrá kan tí mò ń gbé Ọlọ́run bá tún fẹ́ kí yàrá kan di méjì ó mọ bó ṣe máa ṣe bí fake life lẹ́ ń lò bí fake life ní ṣé fake life yẹn ni kémi náà máa wá lé kiri kí máa wá lọ jẹ gbèsè ayé mọye gbèsè wo mọye gbèsè tó yẹ pé tí wọ́n bá bẹ́ẹ̀ tú díẹ̀ nonsense torí pé n tó nílò ń sọ pé o ní Lizzy ṣé mi wá pẹ̀lú ẹni tó máa dẹ́rù bà ní wọ́wèrè ní tí ó wọ́wèrè ní Lizzy má try mi o má try mi o má try mi o má try mi rárá gbogbo bíkíbi tó bá ti pèsè dá mi fún ibi wà máa bọ́ lọ́hùn bẹ̀ ni torí mi ò ṣẹ̀ ẹ́ mi ò bú ẹ kí ló wá ń bú mi fún mi ò gbé ẹ ṣépè kí ló ń gbé mi ṣépè fún tó o burú bí mo ṣe wò pé òkè ọ̀rọ̀ tó ń lọ láàrin Ìyábọ̀ sí Bíọ́lá ẹ̀ jẹ́ ń dá sí Lizzy ó láyà gan o ní àyà tó pọ̀ jù mo dẹ̀ mọ ibi tó o ti ní problem ibi tó o ti ní problem gangan ló ti lọ gé fídíò mi torí pé Ìyábọ̀ ni mò ń bá sọ̀rọ̀ Ìyábọ̀ ni mò ń bá sọ̀rọ̀ kí ló wá kàn ẹ́ ń bẹ̀ Ìyábọ̀ tí mo bá sọ̀rọ̀ ò bínú kò sọ pé mo ṣe sọ̀rọ̀ kò ní ń gbẹ́nu sọ́hùn kò sọ pé ìjà ti dé torí wípé ó mọ̀ lórí ẹ̀ nìyẹn wípé kì í ṣe pé mò ń bá òun jà mo fẹ́ kí ogun tó wà ńlẹ̀ kógun kó mí ni ìgbà tọ́rọ̀ dórí tiẹ̀ ǹjẹ́ mo wá bú ẹ mo ní ohun tó ní kí ọmọ yẹn lọ ṣe ìwọ náà má tún sọ bẹ́ẹ̀ ókè torí pé wọ́n yọ fídíò nítorí Ìyábọ̀ wọ́n á tún wá yọ fídíò nítorí tiẹ̀ Lizzy irọ́ ló pa kò lè ṣẹlẹ̀ kò lè yọ irọ́ ni kò lè yọ gbàgbé ẹ̀ á yọ fídíò tí ó ti ṣe fún Ìyábọ̀ láti last year àbí so kóbí Lizzy tóòtọ́ ọ̀rọ̀ bá délẹ̀ jẹ́ kí n bá ẹ sọ Ìyábọ̀ ti wà kó tó wà mi mẹ́ni tó jù lọ́jọ́ orí nínú yín àmọ́ Ìyábọ̀ ti wà kó tó wà Ìyábọ̀ ó ti wà kó tó wà ohun tó jọ ṣẹlẹ̀ láàrin yín tó fi jẹ́ pé bó ṣe ṣèyàwó ọjọ́ kan ta ìṣèyàwó ọjọ́ kan báyìí bram the next thing ni pé ó bá Ìyábọ̀ jà bóyá ó ti ṣẹ̀ ẹ́ kó tó lórúkọ ó ti lérí ẹ̀ sínú tẹ́lẹ̀ pé tí n bá lè hàn báyìí Ìyábọ̀ Òjó mo máa fáyà ẹ̀ èmi ò mọ̀ látọdún yẹn náà ló ti wọ̀ ọ́ gbogbo jẹgbẹjẹgba tó ń ṣe yẹn náà Ìyábọ̀ náà ń bẹ ẹ ṣe ń gbà kan gbà tó yá kò dẹ́ ló mọ́ ó sọ ẹ́ di wèrè kí ló wá ṣe ẹ́ kí ló ń da ẹ̀ láàmú tó ń ṣe rádaràda o ò tún wá ríran o ò ríran o tún wá fẹ́ bá èèyàn o fẹ́ tákùlẹ̀ èèyàn ó wá jẹ́ èmi kára pa bàtà kó pa jọ̀wọ̀jọ̀wọ̀ etí ẹ̀ Lizzy kí ara pa bàtà kó pa jọ̀wọ̀jọ̀wọ̀ etí ẹ̀ ẹnu ẹ̀ jabajaba ẹnu wo ló ní tó o fi ń sọ̀rọ̀ tó o rò pé o lè fi mí ṣe dáadáa tó ń ṣe ní online Lizzy ìgbà tó ti di pé o ṣe ìyàwó ọjọ́ kan tó hàn àwa la jókòó nígbà tí àlásàrí máa sọ pé ìyàwó ọjọ́ kan tí mo fẹ́ ṣe yìí Lizzy ni mo fẹ́ lò torí Lizzy ló máa ń pè ẹ́ Lizzy aṣọ̀tẹ̀ pé ò ní ṣe ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìyàwó ọjọ́ kan ni wípé lẹ́yìn ìgbà yẹn tó ti rí wípé a little fame ti wà fún ẹ the next thing ni wípé tí wọ́n bá ti pè ẹ́ sórí star bá ti pè ẹ́ sórí set jà táwọn èèyàn bá ti pè ẹ́ sórí set ìbá àjọmọ ẹrú náà ni kó o wá ṣe o fẹ́ wọṣọ tó fine ibi tá a ti bẹ̀rẹ̀ sí drop ẹni yẹn àti rí wípé ìpolówó ló fẹ́ ṣe ìbá àjẹwèrè ló fẹ́ ṣe
tá a sọ pé wèrè tó ń kápẹ̀rẹ̀ kọ́rùn ni o fẹ́ wọṣọ tó fáìn, o fẹ́ tọ́jú, o fẹ́ tọ́mú, o fẹ́ look good. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń interpret rò Lizzy? Bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Abẹ́òkúta yìí ló ń lò sí lọ sí Ìjẹ̀bú yín tó ń lọ tó ń bọ̀. Kí ló ṣe ìyàwó ọjọ́ kan sí ni fram ó dé kó no problem. Ibi tó bá wọn mọ lọmọ ń gbé, ṣùgbọ́n títí ẹ kì í ṣe pé ibi tó wọn mọ lọmọ ń gbé òun sáré kiri fúnra ara ẹni. Mo ń sọ àwọn tí mò ń sọ yìí so that people will know pé mo mọ̀ ẹ́ dáadáa. Ọmọ ló jẹ́ sí mi, ó kéré lẹ́ni tó lè wá bọ́ online kó o máa ní bàdáníkà orí ti dà, bàdáníkà jẹjẹ orí ẹ ti bàjẹ́ pẹ̀lú èdè tó pẹ́ sí mi yẹn, ó wọ́ wèrè ni Lizzy. Orí ẹ dàrú ni, orí ẹ dàrú ni. Ìwọ actor tó di blogger ó yí lórí ni, ṣé o mọ tó ń ṣe mọ́ ni? Tó bá tó wá di blogger tó jẹ́ pé okay fídíò tó bá ti ṣe bó bá ṣe lọ sí ló máa ṣe ró lórí Facebook, ló máa ṣe ró kí àníyàn wá ní kó máa wá sẹ́wọ̀n. Ṣé mi wá pẹ̀lú ẹni tó gbọ́dọ̀ rẹ̀ o máa dẹ́rù bà? O gbàṣẹ dání, o gbé òfùgùn dání, o ṣe oṣù mọ̀ ó máa láyà o ṣẹnu jábàjàbà lóríṣiríṣi, gbogbo jábàjàbà ló sọ. Tó bá jẹ́ wípé bí mo ṣe bá Iyabo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí ló ń bí ẹnu, máa bá sọ̀rọ̀ bí ọmọlúàbí o. Lovers all over the world, ọ̀rọ̀ lẹ́tí boy, ọ̀rọ̀ ní Portable sọ tilẹ̀kùn, kọ́lọ́ ṣàánú wa, kọ́lọ́ má jẹ́ ká tẹ́ lọ́wọ́ ẹni tí ó ń nífẹ̀ẹ́ wa. So kí Lizzy náà kò ṣe jẹ́jẹ́, kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ share, ẹ follow. Ẹ jẹ́ ká mọ̀ opinion tí yín lọ́dà comment section. So I appreciate the support in so far. So we love you all. Thanks for watching.